èyí láti máa mú wá sí etí ìgbọ̀yín àwọn òṣèré àti àwọn gbajúmọ̀ tó jẹ́ wípé wọn ò pẹ́ láyé títí tí wọ́n fi jẹ́ Ọlọ́run nípè. Àwọn náà ni mo fẹ́ máa mú wá sí etí ìgbọ̀yín tó yẹ pé ọmọ ìgbà tí wọ́n kú gan wọn ò tiẹ̀ pé ọmọ ọdún márùndínláàádọ́ta tí wọ́n fi jẹ́ Ọlọ́run nípè. Àwọn náà ni mo fẹ́ máa mú wá sí etí ìgbọ̀yín. Ẹni àkọ́kọ́ tí màá máa dárúkọ òun náà ni Murphy Àfọlábí. Murphy Àfọlábí tí gbogbo wa mọ̀ dáradára gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì àti ògúnná gbòǹgbò láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti mọ̀ dáadáa, èdè ẹnu rẹ̀ ó tiẹ̀ jẹ́ kó jẹ́ gbajúmọ̀ ní ojú àwọn ènìyàn nítorí wípé ó dá yàtọ̀, ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ó fi máa ń sọ àwọn èdè ẹnu rẹ̀. Kò síbi tí ẹ ti máa gbọ́ ohùn Murphy Àfọlábí tí ẹ ò ní mọ̀ wípé òun ni. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ní ìlú Òṣogbo. Ó sì jẹ́ nígbà tí ó wà láyé ó jẹ́ òṣèré, ó jẹ́ òǹkọ̀tàn àti olùdarí eré nígbà tí ó wà láyé. Ṣùgbọ́n ó kú ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 nígbà tí a gbọ́ wípé ó yọ̀ ṣubú ní inú ilé rẹ̀. Ṣùgbọ́n kó tó di pé wọ́n gbé dé ilé ìwòsàn, bó tiẹ̀ jẹ́ pé wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n kán tó débẹ̀ níṣe ni ẹlẹ́mìí ti gbà á, níṣe ni ó ti gbẹ́mìí mì kó tó di wípé wọ́n gbé dé ilé ìwòsàn tí kò fún àwọn oníṣègùn òyìnbó láàyè láti ṣe ìtọ́jú rẹ̀ rárá. Ní ọjọ́ náà gan-an ni wọ́n sì ni wọ́n lọ sin gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé nínú ẹ̀sìn Islam òkú wọn kì í pẹ́ nílẹ̀ rárá torí wípé kí ó bá lè bá ìlànà ẹ̀sìn wọn mu. Ẹnì kejì tí mo fẹ́ máa dárúkọ òun náà ni Sisi Quadri tí gbogbo wa mọ̀ dáradára bí ẹni mowó. Ikú eléyìí ó tiẹ̀ dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà tí wọ́n gbọ́ nítorí pé ó jẹ́ gẹ́gẹ́ bí adẹ́rìn pòṣónú, ó jẹ́ ẹlẹ́nu múmú bó tẹ̀ jẹ́ pé ọkùnrin ni ṣùgbọ́n bó bá ń sọ̀rọ̀ bí obìnrin lèèyàn máa pè é. Kò síbi tí ẹ ti máa gbọ́ orúkọ Sisi Quadri tí àwọn ènìyàn tínú wọn ò ní dùn sí nítorí pé àrà ọ̀tọ̀ ni ó fi máa ń ṣe eré rẹ̀ tí ó máa ń sọ̀rọ̀ bí obìnrin. Ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú, ó lè bú òkú kókù jí dìde, ṣùgbọ́n níṣe ni ó kú nítorí àìsàn ráńpẹ́ eléyìí tó ṣe. Ohun tá a kọ́kọ́ gbọ́ ni wípé ó ṣubú níbi tí ó ti ń ṣe eré, ìyẹn ní ọjọ́ 19 oṣù kejì ní ọdún 2024 ni ó bá ṣubú lulẹ̀. Nígbà tí wọ́n gbé dé ilé ìwòsàn wọ́n tọ́jú rẹ̀ fún àìsàn ibà. Nígbà tó padà délé ni ó tún bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn mìíràn léyìí tí ulcer tí ó jẹ́ ọ̀kan lára àwọn àìsàn náà. Nígbà tí wọ́n ṣe ìtọ́jú rẹ̀ ó gbọ́ díẹ̀, ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 28 oṣù kejì kan náà nínú oṣù kan náà yẹn ni ó bá bẹ̀rẹ̀ ìsúkè tí kò tiẹ̀ ní ìdádúró rárá. Ìsúkè yìí òun náà ni wọ́n tọ́jú títí tí ẹlẹ́mìí fi gbà á tí ó sì kú ní ìbẹ̀rẹ̀ ọdún 2024, ìyẹn ní ọmọ ọdún 44 òun ni Sisi Quadri gbẹ́mìí mì tí wọ́n sì sin òun náà ní ọjọ́ kan náà gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn rẹ̀. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Dagreen. Dagreen jẹ́ olórin hip hop ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ olórin tó jẹ́ gbajúmọ̀ tí gbogbo àwọn ènìyàn sì mọ̀ dáadáa tí wọ́n máa ń fẹ́ gbọ́ orin rẹ̀ nítorí wípé àrà ọ̀tọ̀ ni orin rẹ̀, lọ́tùn-lọ́tùn náà sì ni ó máa ń yọ sí àwọn olólùfẹ́ rẹ̀. Dagreen jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2010 ni ó ní ìjàmbá mọ́tò lélẹ́yìí tí ó sì fi orí ṣèṣe. Kò kú lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n gbé délé ìwòsàn, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́jú fún un, kódà wọ́n ṣe iṣẹ́ abẹ fún un àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bó ti pé ọjọ́ 8 gẹ́rẹ́gẹ́ lẹ́yìn ìgbà tí ó ní ìjàmbá mọ́tò yìí ni ó bá gbẹ́mìí mì, ìyẹn ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2010 òun ni Dagreen gbẹ́mìí mì, ìyẹn ní dédé agogo 6 ìrọ̀lẹ́. Òun ni ó jẹ́ Ọlọ́run nípè. Ó kú ní ọmọ ọdún 25 ni Dagreen ló fi ilé ayé sílẹ̀ tí ó sì fi gbogbo àwọn ohun tó ti tò jọ láyé rẹ̀ tí ó fi sílẹ̀. Ẹlòmíràn tí mo fẹ́ máa mẹ́nubà òun náà ni Bísí Kọ́mọláfẹ́. Bísí Kọ́mọláfẹ́ ó jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí a kò lè fọwọ́ rọ́ sẹ́yìn nígbà tí ó wà láyé. Ó jẹ́ olùkọ̀tàn, ó jẹ́ olùdarí eré, ó jẹ́ olùṣe eré jáde àti òǹṣèré
gangan òun náà ni Bísí Kọ́mọláfẹ́ jẹ́ nígbà tí ó wà láyé. A gbọ́ wípé ohun tó ṣekú pa Bísí Kọ́mọláfẹ́ òun náà ni nípa pé ó lóyún ó sì ní àwọn ó ní àdojúkọ díẹ̀díẹ̀ ó ní àwọn àdojúkọ díẹ̀díẹ̀ nípa ti oyún tó ní nígbà náà lélẹ̀ tó sì jẹ́ wípé kò wá gbọ́ ni ó bá gbẹ́mìí mì ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2012 ìyẹn ní ọmọ ọdún 17 òun ni Bísí Kọ́mọláfẹ́ ló gbẹ́mìí mì ló bá pa ohun gbogbo tí ó ti tòjọ sílé ayé ló bá pátì ló gba ọ̀nà ọ̀run la. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Mohbad eléyìí tí orúkọ àbísọ rẹ̀ gangan jẹ́ Ìlérí Olúwa Alọ́ba òun ni orúkọ Mohbad gangan ni ó jẹ́ olórin ní orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ olórin hip hop tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáradára tí ó sì jẹ́ ìràwọ̀ olórin tí ìràwọ̀ rẹ̀ ti ń tàn láti ilẹ̀ tó tètè ń tàn ṣùgbọ́n àsìkò ìgbà tí ìràwọ̀ yìí ń tàn òun náà ni ẹlẹ́mìí gbà á nítorí pé kí ni o nítorí pé àrítọ́lọ́jọ́ ṣe náà ni torí wípé kí ló sì mú wọn ní ó ní àrùn etí kékeré kan bóyá etí ń dùn àbí nǹkan kan ni wọ́n bá sọ wípé kí ẹnìkan wá tọ́jú rẹ̀ nílé ìyẹn àwọn oníṣègùn tí wọn ò gba sabuké ní ilé ẹ̀kọ́ ni wọ́n bá wọlé lọ ni wọ́n bá lọ tọ́jú rẹ̀ ló fún ní abẹ́rẹ́ kábẹ́rẹ́ bí ó ti fún lábẹ́rẹ́ yìí ló bẹ̀rẹ̀ sí ní ara rẹ̀ kò lélẹ̀ mọ́ ni wọ́n bá gbé lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n délé ìwòsàn wọ́n tọ́jú rẹ̀ títí ṣùgbọ́n kò gbà bẹ́ẹ̀ ni ẹlẹ́mìí bá gbà á ni ó gbẹ́mìí mì ìyẹn ní ọmọ ọdún 17 ó kú ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 tó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí ló lọ rẹpẹtẹ lẹ́yìn ìgbà tí ó kú tán pé kí ni nǹkan tó ṣekú pa àbí wọ́n mọ̀ọ́mọ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n kò sí nǹkan tí a fẹ́ ṣe mọ́ ẹni tí ó kú ó ti kú. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Fúnmi Martins tí gbogbo àwọn ènìyàn mọ̀ ó jẹ́ ìyá fún ìràwọ̀ òṣèré tó wà níta lọ́wọ́lọ́wọ́ báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mide Martins òun náà ni Fúnmi Martins yìí ló jẹ́ ìyá fún Mide Martins ohun tó ṣekú pa ní ìgbà náà òun náà ni ohun tó ṣekú pa nígbà náà ni àìsàn ọkàn ó sì gbẹ́mìí mì ní ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2002 lélẹ̀ tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún 38 nígbà tí ó gbẹ́mìí mì nígbà tí ọlọ́jọ́ gbà á lélẹ̀ tó já sí wípé ọmọ rẹ̀ Mide Martins tí à ń sọ yìí òun gan ó ti làmìlàaka ní ìta báyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan wọn ò fẹ́ lè mọ ìyàtọ̀ bóyá òun ni àbí ìyá rẹ̀ bí ìgbà pé ìyá rẹ̀ ló padà wá sáyé tó wá ń ṣeré ni nítorí wípé ìjọra ẹni yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa dárúkọ òun náà ni Mojí Ọláìyá tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáradára ní inú ilé-iṣẹ́ àwọn ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Mojí Ọláìyá jẹ́ ẹnìkan tí a kò lè fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí ó sì jẹ́ ẹni pàtàkì àti ògúnná gbòǹgbò. A gbọ́ nípa rẹ̀ wípé ohun tó ṣekú pa náà ni wípé lẹ́yìn ìgbà tí ó bí ọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni lẹ́yìn oṣù méjì tí ó bí ọmọ rẹ̀ yìí òun ni ó jẹ́ Ọlọ́run nípè ní ìlú Canada lélẹ̀ tó jẹ́ tí nígbà tí wọ́n ṣe àyẹ̀wò fún wọ́n rí wípé àìsàn kan òun náà ni ó ṣekú pa Mojí Ọláìyá náà ó kú ní ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2017 òun ni Mojí Ọláìyá ni ó gbẹ́mìí mì tí ó jẹ́ Ọlọ́run nípè. Mo bọ́ sórí ẹlòmíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Kúnlé Adétòkunbọ̀ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Dẹ̀jọ Túnfúlù gbogbo wa ni a mọ̀ Dẹ̀jọ Túnfúlù sí aláwàdà àti bí ó ti máa ń kálòlò yìí òun ló jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó dá yàtọ̀ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. A bí sí ìlú Ìdúmọ̀tà ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìgbà tí ó ṣe àìsàn ráńpẹ́ ní ìlú Abẹ́òkúta òun ni àìsàn yìí kò gba ohunkóhun kò gbowó kò gbòbí lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ẹ̀mí rẹ̀ eléyìí tí ó mú ẹ̀mí rẹ̀ lọ ìyẹn ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2025 òun ni Kúnlé Adétòkunbọ̀ ìyẹn Dẹ̀jọ Túnfúlù ló gbẹ̀mí mì tó jẹ́
Ọlọ́run rẹ̀ nípè. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun ni Adéjùmọ̀kẹ́ Ọrẹolúwa Adéròmú. Adéjùmọ̀kẹ́ Ọrẹolúwa Adéròmú òun náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèré ilẹ̀ Yorùbá. Ó tiẹ̀ kópa nínú eré Jennifer tí ó kópa tó ṣe Esther nínú eré náà tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ nínú eré Jennifer eléyìí tí ó ṣe yẹn. Ṣùgbọ́n nítorí wípé kì í tẹ gbéra rẹ̀ sí orí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àìsàn rẹ̀ tó ṣe ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọn ò mọ̀ sí, tí wọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan ṣe, lẹ́yìn wípé wọ́n kàn gbọ́ pé ó kú. Wọ́n sì ṣe òkú rẹ̀ náà, wọ́n sin ní ìdákọ́ńkọ́ tí wọn ò tiẹ̀ pariwo rẹ̀ sí ìta. Ohun tí ó pa Adéjùmọ̀kẹ́ Ọrẹolúwa Adétòkunbọ̀ nìyẹn. Ó kú nígbà tí ó jẹ́ ọmọ 40 ọdún. Ó kú ní ọjọ́ 6 oṣù kẹrin ọdún 2024. Lélẹ̀ tó jẹ́ ìyàlẹ́nu sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀. Ẹlòmíràn tí màmá dárúkọ òun náà ni Allwell Adémọ́lá tí gbogbo wa mọ̀ dáadáa. Allwell Adémọ́lá ó jẹ́ ọmọ sí bàbá wa Adétòkunbọ̀ Adémọ́lá. Allwell Adémọ́lá ohun tí a gbọ́ pé ó pa òun náà ni àìsàn ọkàn. Ohun tí a gbọ́ pé ó pa Allwell Adémọ́lá òun náà nìyẹn. Àìsàn ọkàn ni a gbọ́ wípé ó pa, lílé tó já sí wípé ó kú sí ilé ìwòsàn kan ní Agége. Ó kú sí ilé ìwòsàn ní Agége, lílé tí ó kú ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2025 ni ó kú, ìyẹn ní ọmọ ọdún 43. Bó tiẹ̀ jẹ́ pé kó tó di pé ó kú náà, láìpẹ́ sí kó tó di pé a gbọ́ wípé ó kú, ló kọ orin wípé òun tiẹ̀ parí ọdún 2025 yẹn, wípé ojú òun máa rí ọdún 2026, láìmọ̀ pé orin àkọgbẹ̀yìn rẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ó jẹ́ olórin náà, láìmọ̀ pé orin àkọgbẹ̀yìn rẹ̀ òun náà ni ó kọ yẹn. Kò pẹ́ sígbà tí ó kọrin yìí, òun náà ni a gbọ́ wípé ẹlẹ́mìí gbà wípé ó gbẹ́mìí mì, tí ó jẹ́ ohun tó bá àwọn akẹgbẹ́ rẹ̀ ìyẹn nínú iléeṣẹ́ ìṣeré orí ìtàgé ilẹ̀ Yorùbá tó bá wọn lójijì, tí lórí pé ẹnikẹ́ni ò tiẹ̀ gbọ́ wípé bóyá ó ṣàìsàn àbí nǹkan kan títí tí ó fi kú. Kó tó di pé ó kú gan, òun àti Rótìmí Sàlámì àti àwọn akẹgbẹ́ rẹ̀ mìíràn wọ́n tiẹ̀ tún jọ ṣe eré kan jáde tí wọ́n porúkọ rẹ̀ ní Kílàńkó, tí wọn ò tiẹ̀ mọ̀ pé kò ní bá wọn wà níbẹ̀ nígbà tí àwọn bá gbé eré náà jáde. Kọ́lọ́run má jẹ́ ká ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíì jẹ.